mo ṣe ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣe fún gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Orúkọ tèmi ò yípadà, orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá, olóòtú ètò ìṣẹ̀ṣe làgbà, ọmọ wọn ní ìlú Ìpẹ̀rù Rẹ́mọ. Ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa ní gbogbo ìgbà tí a bá ti fi fọ́nrán síta. Now ẹ̀yin olóṣùká ilẹ̀ káàárọ̀ òjíire, tí a bá ń sọ fún yín wípé ó ti tán fún yín ní orí ilẹ̀ wa, ẹ kì í fẹ́ gbàgbọ́. Èmi Òṣàtọ́lá mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ẹrú kò kì í mọ̀ wípé ó ti tán fún olówó òun. Even tó bá jẹ́ wípé olówó ẹ̀gán ti padà mọ̀ wípé ó ti tán fóun, ẹrú gangan tó jẹ́ ẹrú olówó ẹ̀ á rò wípé ó sì ń díbọ́ ni. Orin bàbá wa kan ni mo máa rántí láti kan fún yín. Bàbá wa Àyìnlá Ọmọwúrà, ó ní òkété lu kéèsì ọ̀nà wo lómi àbábọ́ lójú ọlọ́dẹ tó mú tó gbéṣu iyán kaná. Òkété lu kéèsì ọ̀nà wo lómi àbábọ́ lójú ọlọ́dẹ tó mú tó gbéṣu iyán kaná. Ó ní kò sí escape o fún olóṣùká tó bá rí wá fín. Ẹ rò wípé escape kankan wà nínú gbogbo nǹkan tá à ń sọ yìí? Kò sí escape route. Ẹ rí àwọn evidences to prove pọ̀, ó yá pa. Mo ń bá yín wá, mo ń bá yín tò látàárọ̀ ní kí n tó gbé sí àgbáyé kẹ́ ẹ lè wo bí ayé yín ṣe ń bàjẹ́ sí. Ẹ máa ń lérò wípé orí ilẹ̀ Yorùbá ní nǹkan yìí ti ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ mọ̀, àwọn bàbá ńlá kú bàbá yín nínú ẹ̀sìn Islam mọ̀ wípé ayé àwọn ti bàjẹ́. Ṣùgbọ́n wọn ò ní sọ òótọ́ ọ̀rọ̀ fún yín torí wípé wọ́n fẹ́ preserve wherever tí wọ́n bá lè preserve. Wọn ò mọ̀ wípé ẹ kàn ń jàporó ikú ni. Ṣó ti yé yín? Islam ń jàporó lọ́wọ́ ni, ó ti tán. Ẹ jẹ́ kí n gbé ilé sí yín létí. Láàárín Islamic person lélẹ́yìí o, ṣe rí orúkọ ẹ̀ Mozab Hassan Yusuf, from Hamas to Christianity. Ó ti fi yín sílẹ̀, ayé yín ti ta níbẹ̀ yẹn nìyẹn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ. Now, speaking of the truth, I think what Middle Easterns need to learn is the truth about the real nature of Islam, rather than creating model images of what Islam could be. Only nǹkan tí òun rò ní wípé kí gbogbo ayé mọ̀ the real image, that is nǹkan tí Islam jẹ́ gangan, kí gbogbo ayé mọ̀, gbogbo ayé deserve láti mọ̀ òtítọ́ ọ̀rọ̀ nípa kí ni Islam, irú ẹ̀sìn wo ni Islam. Ó ní instead eléyìí tó fi jẹ́ wípé ẹ̀yin onírọ́ ọbẹ̀ tẹ́ fi ń pa irọ́ fún àwọn èèyàn láti máa sọ nǹkan tí ó lè jẹ́, tó yẹ kó tí àwọn òun rò wípé could be, that is tó lè jẹ́ fún gbogbo àgbáyé. ń gbọ́. Of Islam as a tolerant religion. Islam is not tolerant. Ó ní gbogbo ohun tí ẹ máa ń ṣe ní wàásì ni wípé ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn tó máa ń gba ẹ̀gbin, òun ni ẹ̀sìn Islam. Ó ní ẹ̀sìn Islam gba ẹ̀gbin mọ́ra rárá. Ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Religion. There are lots of tolerant Muslims, like Brother Jihad here, which I had. Okay. Ó láwọn mọ̀ wípé àwọn mùsùlùmí míì wà tó jẹ́ pé wọ́n lè gbẹ̀gbin mọ́ra. Ó ní ṣùgbọ́n ẹ̀sìn Islam fúnra rẹ̀ kì í ṣe ẹ̀sìn tó ń gba nǹkan mọ́ra. Admire and I love unconditionally. But in Islam, there is no tolerance. Èèyàn fúnra rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó lè gbẹ̀gbin mọ́ra, ṣùgbọ́n Islam fúnra rẹ̀ gangan kò gba nǹkan kan, kò gba insult ju pé kó jẹ́ òun nìkan lòun máa insult àwọn èèyàn. Bóun bá dẹ̀ ṣe insult àwọn èèyàn tó abẹ́ni lórí lòun, ẹ gbọ́dọ̀ mú ìdàkọjá lórí òun. Ẹ máa gbọ́. The tolerant verses in Islam meant for political reasons. Ṣé gbọ́ gbogbo àwọn
verse tó wà nínú Islam, gbogbo àwọn kí ló ti ń porúkọ ẹ̀ tírà tó wà nínú Islam tó ń ṣe wáàsí nípa wípé Islam ó máa ń gba ẹ̀gbin mọ́ra, ó ní political reason fún ètò ọ̀jẹ̀lú ni, fún ètò àti bà nǹkan jẹ́ ni, fún ètò àti babẹ̀ wọlé sí àwọn èèyàn lára ni, political reasons. Nobody that doesn't know pé political is always dirty game. Ìyẹn túmọ̀ sí wípé àwọn tó kọ páàtì ibi tí wọ́n ti ń point out wípé Islam jẹ́ ẹ̀sìn àlàáfíà yẹn, ẹ̀sìn tó ń gba ẹ̀gbin mọ́ra yẹn, àwọn kan ló mọ̀ọ́mọ̀ kọ síbẹ̀ láti fi kó àwọn èèyàn mọ́ra, láti fi ṣe àgbémọ́ra fáwọn èèyàn dẹ̀ tó bá ti wọlé tán no way out. tó ti yé yín, it is written, that means èèyàn kan ìlú ìtẹ̀ ń parọ́ wípé Allah ló sọ Quran kalẹ̀ yẹn, ó ti ń sọ fún yín pé they are written there for political reasons. ọ̀gá yín ló ń sọ̀rọ̀ yìí, olórí ẹrú yín àràbò òun ni o, òun ló ń sọ̀rọ̀ kì í ṣe mi. Let's put the Quran on the side that we don't understand its language, most of us. Let's put the Islamic ideology on the side as well. Ó ní ká gbé sẹ́gbẹ̀ẹ́ wípé àwa kan ò gbọ́ èdè Islam. Ó ní ká gbé sẹ́gbẹ̀ẹ́ pé àwa kan ò wà conscious àmọ́ nípa ideology, that is idea tí ó ń try láti gbé wá sí gbogbo ṣó ti yé yín mùtúmùwà ẹjẹ́ a máa gbọ́. Let's look at the life of Muhammad. Ó ní ẹ jẹ́ ká lọ bọ́ sínú ìgbésí ayé tí Muhammad gbé, bí Muhammad ṣe ìgbésí ayé ẹ̀ ní ìgbà ayé ẹ̀. Ẹ jẹ́ ká lọ wò, ẹ jẹ́ ká gbé gbogbo rubbish tí wọ́n kọ sínú Quran, gbogbo rádaràda tí wọ́n gbé síbẹ̀, ẹ jẹ́ ká gbé síbẹ̀ tẹ̀gbẹ́ kan. Gbogbo àwọn parents ẹ, gbogbo àwọn ojúlùmọ̀ ẹ tó ń rí wọn nínú Islam tó ń wo wípé mùsùlùmí dẹ̀ ni ẹni rẹ̀ èèyàn yìí ni o, ó ní gbé wọn sẹ́gbẹ́ kan. Ó ní Muhammad tó jẹ́ olórí yín, tí ó jẹ́ wípé òun ni leader, top leader tẹ́ ń wò wípé Allah rán wá sílé ayé fún yín. Ó ní ìgbésí ayé ẹ̀, bó ṣe gbé ìgbésí ayé ẹ̀ ní kẹ́kọ́kọ́ jọ lọ wò. Ẹ jẹ́ ká wò báwo ni Muhammad ṣe gbé ìgbésí ayé. The behavior of the Prophet of Islam that jihad and the rest of the Muslim world follow. Àwọn ìwà tí Muhammad wù bíi jihad, tí kò sí ẹnikẹ́ni tí ò mọ̀ wípé tí wọ́n bá ja jihad tẹkúntẹ̀jẹ̀ ni wọ́n fi ń ja jihad, tí ká pààyàn, ká ba ayé jẹ́, kí á ba gbogbo ìlú jẹ́, kí gbogbo nǹkan dùn fífo, kí nǹkan tó ti ń dùn kó kíkan wọbẹ̀. Òun ni ẹ jẹ́ ká túnbọ̀ yẹn pọ́lẹ̀ nǹkan sí. Muhammad, the behavior of the Prophet of Islam that jihad and the rest of the Muslim world follow. Ṣé ti gbọ́ jihad tí the rest of the Muslim world follow? Àwọn Muslim world wo àwọn Iraq, Iran, Palestine, gbogbo yín lẹ ń rí bó ṣe ń bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, tí wọ́n ń bọ́ǹbù àwọn èèyàn, tí wọ́n ń sọ bíbẹ̀ dòfìfo. The rest of the Muslim world, àwọn Afghanistan, gbogbo àwọn ibi bẹ́ẹ̀ yẹn ṣe ti rí bí gbogbo nǹkan tí wọ́n mọ̀ wọ́n fún ni wípé tó bá ti débì kan kẹ́kún sọ ń bẹ̀ ni, káriwo ẹkún, ìkàwọ́ lórí fẹsẹ̀ jọlẹ̀ kó sọ ń bẹ̀ ni, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ló tún ti máa sọ ní gbogbo àgbáńlá ayé ló ti máa gbọ́ nǹkan tí wọ́n ṣe yẹn. That is the word they follow, the doctrine they follow. Òun náà lè ń rí lára àwọn ará Ìlọrin àti ará àwọn kí ló ti ń porúkọ ẹ̀ Haúsá, ilẹ̀ Haúsá. Kó bú Muhammad kó ṣòfò ẹ̀mí ni, káwọn ẹbí ẹ kan fi ẹkún àti òṣì àti ìpayín kékeré kan fi parí ìgbésí ayé wọn, because the brutal way tí wọ́n máa fi pa ọmọ wọn. Òun làwọn follow. He killed. Yes. Did he marry and the rest of the Muslim world follow? Did he kill? Yes. Ṣó pààyàn? Bẹ́ẹ̀ ni.
Did he marry a 9-year-old child? Yes, he did. Ṣó fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án tó bá sùn? Aisha ó ní bẹ́ẹ̀ ni. Ṣé bẹ́yìn sọ wípé ọmọ ọdún mẹ́sàn-án ó máa ń dàbí ọmọ 19 years old ni? Ó máa ń dàbí ọmọ 19 years old pé ó ti máa wà pé ọmọ ọdún mẹ́sàn-án rírọ̀ yín. Tó bá yẹ pé lótìtọ́ àti lódodo láyé ìgbà yẹn nílẹ̀ àràbò ọmọ ọdún mẹ́sàn-án máa ń dàbí ọmọ 19 years old. Eléyìí ò ní wá complain ẹ̀ lẹ́nu ṣe bá ràbò ni wípé ṣó fẹ́ ọmọ 19 years old àbí ò fẹ́ ẹ wá ń parọ́. Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá irọ́ la bí nìyí irọ́ ẹ jẹ́ gbọ́. Did he kill the Jewish community of Khaybar because they did not give him the treasures to fund his military campaigns? And ṣé ti gbọ́ nítorí wípé àwọn Jewish wọn ò fún ní owó wọn ò fún ní àwọn treasures àwọn ohun àlìmọ́nì láti fi lọ ja ogun ẹ̀ láti fọ́ǹdì ogun láti fi lọ pa àwọn èèyàn ó dẹ̀ lọ kógun jà wọn náà ó pa wọ́n nípa ẹran ẹ̀jẹ̀ máa ń rùn nímú Muhammad ni every time bí kò máa gbóòórùn ẹ̀jẹ̀ bí kò ń lọ bí kan kọ́ ṣàkú kan sunkún kí ayé wọn rún kó máa jà kiri ẹ máa gbọ́ o. Did he sleep with Safiya, the wife of Kinana, the leader of that community, the same night he killed her husband? Ṣẹ́ngbá ó pa ọkọ ó dẹ̀ bá ìyàwó sùn ní alẹ́ ọjọ́ tó pa ọkọ yẹn. Ṣé rí wípé olórí burúkú olóko dógidógi òun ni Muhammad. Òun ni ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀yin àfáà òṣì yìí bí kóbìnrin wá sọ́dọ̀ yín bẹ́ ṣe máa bá sùn. Òun náà ni bàbá yín kí ló ti ń porúkọ ẹ̀ bàbá yín kí ló ti ń porúkọ ẹ̀ bàbá Sheikh Muideen Ajani Bello ni wọ́n sọ fún yín wípé ẹ gbọ́dọ̀ torí wípé ẹnìkan àfáà ni ó wá bóbìnrin olóbìnrin sùn kó wá sọ wípé nítorí bẹ́ẹ̀ kọ́ o ò ní kírun lẹ́yìn ẹ̀ má bá yín gbé síbẹ̀ nsìn ṣe ní ẹja wèrè ni ẹja máa gbọ́bọ̀. Yes, he did. So where is the tolerance in that? Ó dá ó yá ó ní ìwà ọmọlúwàbí wo ló wà nínú ibẹ̀ ìwà ìfaradà wo ló wà ní ibẹ̀ pẹ̀lú gbogbo ìwà tó ń kà sílẹ̀ pé Muhammad ṣe. If this is your highest model, if this is your leader, where is tolerance in that? I understand that you are tolerant. I understand that Muslims are tolerant people because I know my father, I know my family, and I know my people. Ó náà òun mọ̀ pé ìwọ as a person ìwọ gangan tó jẹ́ mùsùlùmí ó jẹ́ èèyàn tó dáa. Ó ní because òun mọ ẹbí òun mọ̀ pé bàbá òun dáa òun mọ̀ pé àwọn ẹbí òun dáa. Ó ní ṣùgbọ́n Islam fúnra rẹ̀ ṣe rí religion yẹn gangan òun wọ́gi lé. But the real nature of Islam is evil. And this is based on my perfect knowledge. Chemba, the real Islam is evil. Evil. Ibi, nǹkan bí ẹni bí. Of what Islam is. I was born to speak Arabic. I understand the language of the Quran. I know about the life of Muhammad from the most trusted resources, and I can guarantee you that Muhammad did not tolerate, but he took revenge from anybody who opposed him. Ṣẹ́ngbọ́, tí Muhammad bá ti rí wípé èèyàn ò fẹ́ gba tòun báyìí pé pa ni. Bó ṣe nìyẹn tó fi ṣépè fún Abilahabi. Nígbà tí Abilahabi béèrè lọ́wọ́ ẹ̀ wípé dúró ná ẹ̀sìn tó ní kóun wá bá ẹ máa ṣe òun ò pé òun ò bá ẹ ṣẹ̀sìn o. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé aláwẹ̀ yìí tóun bá ṣẹ̀sìn yìí tóun bá ń tẹ̀lé ẹ pẹ̀lú ọ̀rọ̀ Islam yìí kí ni èrè tòun kí ni èrè tòun. Muhammad bá sọ fún wípé wá ń bí ó dìgbà tó bá dé àlùjọ náà kó tó rí èrè.
Abúlàbù wá ní pé kí ló dé ṣe bójú ẹ lọ ṣe bí mi ó ṣe wá máa tàn mí jẹ mi ò ní rere nígbésí ayé tá a jọ wà tèmi àti ẹjọ́ ń fojú ríra wa yìí ó dìgbà tá a bá tó kú Muhammed ó dáyé síwájú mo dáyé síwájú ẹ lẹ́yìn tí mo dáyé tán ní wọ̀délé ayé Muhammed pa gbogbo ọmọ ẹ̀yìn Abúlàbù ni depression yẹn ló pa Abúlàbù ṣé ń gbọ́. These are the facts that we need to tell our people. I want to see what's so-called the Arab Spring in the Middle East. I see people protesting against political regimes. I want to see Middle Easterns protesting against the absolute control of religion, against Islam itself, against Allah Himself in the streets. When we see that happening in the Middle East, then we can say that this is a spring. The European Spring was against the control of religion and religious authorities over people's lives. Chamber, òun fẹ́ rí kí àwọn èèyàn pọ̀ kán máa sọ̀rọ̀ against Islam káwọn èèyàn lè kúrò nínú Islam tá à ń sọ yìí. Let the authorities káwọn tó wà ní ètò ìṣèjọba kí wọ́n máa sọ̀rọ̀ against Islam kí wọ́n lè stop. Tyranny Islam lórí ilẹ̀ káàárọ̀ òjìrì àti ní gbogbo àgbáńláyé pátápátá. It was not against political systems. And this is what I want to see in the Middle East. And the only way to see this happening by telling people the truth. Not Americans, not Westerners. I want to tell my people the truth of what Islam is. And I will see them fighting because they don't belong to that religion. They belong to God, the Most High One who created them. Thank you. Shengba. Sọ́jà ń wà lójú gọ́tà tó ń pe wọn lọ lé rárá yìí bàbá rẹ̀ ni o. Èkejì ń bẹ̀. Wàhálì mi. Àyíyàn àfáà lódì. Àfáà mutí. Àfáà ń ta tẹ́tẹ́. Àfáà ń ṣe ṣìnà. Sọ́jà ń wà lójú gọ́tà tó ń pe. Àfáà ń ta tẹ́tẹ́. Àfáà ń ṣe ṣìnà. Ṣé ń gbọ́ àfáà ń mutí àfáà ń ta tẹ́tẹ́ àfáà ń ṣe ṣìnà torí ẹ̀ ó wá sọ wípé o ò ní kírun lẹ́yìn ẹ̀. Ṣé ń gbọ́ because ìwà Muhammed nìyẹn ìwà tani ìwà Muhammed nìyẹn tó bá sọ pé nítorí wípé àfáà ń ta tẹ́tẹ́ àfáà ń ṣe ṣìnà ń bọ̀. Torí ẹ̀ ní ẹ wá ní kó kírun mọ́sálásí náà wá lò kírun lẹ́yìn rẹ̀ bọ́ọ̀ bá kí bọ́ọ̀ bá dá kí Ọlọ́run ní gbà. Àmín. Ṣé ti gbọ́ ibẹ̀ ni màní yìí ti sọ wípé Muhammed náà kó máa bá obìnrin olóbìnrin sùn ni so ìyẹn ní bàbá wa Sheikh àbí bàbá yín kì í ṣe bàbá tèmi bàbá yín Sheikh Muideen Ajani Bello sọ wípé torí pàápàá ń ṣe ṣìnà o gbọ́dọ̀ sọ pé ò ní kírun lẹ́yìn ẹ̀ báwo ló ibo ni tiẹ̀ fẹ́ já sí báwo ló ṣe fẹ́ yàtọ̀ sí ti Muhammed ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀ ẹni náà tún ní nǹkan tó tún máa bá wa sọ ẹ jẹ́ máa gbọ́ bọ̀. Muslim scholars are warning their followers about a coming avalanche. And if we don't take constructive steps to deal with this, it is going to become an avalanche. Ṣé ń gbọ́ avalanche? Avalanche means mountain side. Òkè. Ṣé mọ̀ pé àwọn èèyàn kì í sábà lọ síbi tí òkè wà. Àwọn deserted place. Ṣó ti yé yín? Àwọn nǹkan tó wà overwhelming níbi tó yẹ pé kò ń ṣe bí tí àwọn èèyàn fẹ́ nífẹ̀ẹ́ sí àti máa lọ ní òrèkóòrè ju wípé kankan lọ síbẹ̀ láti pé bóyá a lọ fún sightseeing
a lọ fojú lóúnjẹ a kàn lọ rìn ibẹ̀ a lọ wo bẹ̀ wò kì í ṣe pé wọ́n fẹ́ máa gbé ń bẹ̀. So ìyẹn ni àwọn olórí ẹrú yín sọ wípé táwọn ò bá wà careful ó máa di avalanche. Ìtumọ̀ avalanche nìyẹn tí kò bá yé yín ìyẹn ẹ̀sìn tẹ́ ń sìn. Sounds serious. Please, tell us more. Something that is really threatening the core of our society. What is it? Something that is so severe, so serious, that almost every single day I deal with it. Every single day. Stop teasing us. And that is Muslim youth leaving Islam. Aye. Ṣé ti gbọ́ àwọn ọ̀dọ́ mùsùlùmí ojú wọn ti là wọ́n fi ẹ̀sìn ẹlẹ́jẹ̀ wọ́n fi sílẹ̀. Ẹlòmíì ń padà sínú ẹ̀sìn Christianity àwọn kan padà sínú ẹ̀sìn àwọn baba ńlá wọn. Why tó jẹ́ wípé ẹ̀sìn mùsùlùmí jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ó jẹ́ topic all over the world. Ẹ má rò wípé ó wà limited sí tilẹ̀ Yorùbá nìkan. Àwọn ará Saudi Arabia gan fi ilẹ̀. Bàbá kan wà lórí TikTok ó wà lórí YouTube dọ́là. Gbogbo gbèsè ayé ẹ̀ ló fi ń preach against Islam. Ọmọ Saudi Arabia dẹ̀ ni. Torí táwọn àfáà ilẹ̀ Yorùbá bá ti rí wípé èèyàn ń ṣe kótókótó nínú Islam àbò ń fi Islam sílẹ̀ wọ́n á ní kì í ṣe mùsùlùmí gidi tẹ́lẹ̀ kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àwa kan nígbà tá a wà ní ẹ̀sìn Islam bá a ṣe rí nìyẹn tó jẹ́ wípé tó bá ń sọ fún wa máa yọrí bọ́rọ̀ èpè la máa gbé ẹni tó ń sọ fún wa ṣẹ́ èpè burúkú ràbàndì bẹ́ẹ̀ náà ṣe ń ṣe tẹ́lẹ̀ náà làwa náà ṣe ń ṣe ṣùgbọ́n gbà tó yá ọpọlọ ìṣí náà nígbà tí ì ṣe pé àní anọ́pọlọ ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Like the sound of that. Can we get some statistics? According to the studies that's been done, every 3 years, every 2-3 years, that average Muslim youth are leaving Islam. Every 2-3 years ó tiẹ̀ ti pẹ́ táwọn ti ń keep record bọ̀ ṣùgbọ́n fídíò yìí 2023 ni wọ́n ṣe ni wọ́n gbé síta bọ̀ ó ti pẹ́ táwọn náà ti ń keep record bọ̀ ṣe mọ̀ pé àwọn náà máa keep record àwọn tó ń wá sí hajj àwọn tó ń wá ṣègbà àwọn tó ń wá ṣàwo àwọn mùsùlùmí tí wọ́n record ara wọn ní gbogbo àgbáńlá ayé wípé muslims làwọn statistics yẹn àwọn keep ẹ̀ as olórí ẹrú yín ṣó ti yé yín àwọn ti wá rí wípé omi ti ń tẹ̀yìn bọ̀bí lẹ́gbọ̀n ọ̀gbìn lẹ́nu ẹ máa gbọ́ bọ̀. What percentage do you think that would be? Is it 2% of our youth? Is it 3? No. Give me a number. I want to share with you. Give me a number. 10, 5%. No, I want more than 5. 15, more. 20, more. 24% of Muslim youth are leaving Islam. 24% of Muslim youth. Because one keep record. Wọ́n mọ bí tán ti báyé jẹ́ dé ibi tí wọ́n ti spread virus wọn dé. Wọ́n ti wá rí wípé virus tí wọ́n spread yẹn àwa kan ti ń cure ẹ̀. Ó ti ń reduce. Ṣó ti rẹ̀ yín? Ó ti ń reduce. Ó ti ń reduce. Ó dẹ̀ ń affect àwọn. Ṣó ti yé yín? Àwọn kan tá bá ń sọ̀rọ̀ pé àwọn èèyàn fi Islam múlẹ̀ àwọn kan á máa gbé síbẹ̀ ìsìnkìní kan ní ó wá sí hajj ọdún yìí he was a general overseer in ìlú wọn lọ wá orúkọ ìlú kan wọn á gbé síbẹ̀ Allahu Akbar àwọn wèrè dìdìrín mùmú tó sì wà nínú Islam wọn máa ṣe Allahu Akbar wọn á máa tag mi wọn á máa share ẹ̀yin tó ń pè tiyín tẹ pin tí mọ̀ torí ẹ̀ rí àwọn kan tó ń ṣe fídíò síta àwọn kan ò lè ṣe fídíò síta wọn orúkọ tó máa sọ ọmọ wọn inú wọn ló wà. Let's hear it for Muslim youth. But I think that clip was missing something.
24% of Muslim youth are leaving Islam. That's more like it. I guess no one bothered to tell all those young Muslims about the perfect preservation of the Quran. So sad. But here's what's interesting. Back when I was getting started, before I even had a YouTube channel, it was fairly rare to hear from ex-Muslims. They were there, but there didn't seem to be a lot of them. Here we are, not even 13, 14 years later, and 24% of young Muslims are leaving Islam? What's the percentage going to be 5 years from now? Okay. Ó nígbà tóun bẹ̀rẹ̀ YouTube yìí, ó ní kò tiẹ̀ tí tó ọdún 5 tóun ti bẹ̀rẹ̀ YouTube yìí. Ó ní kò tí wá pé ọdún 5 sí 10 ní ìsinyìí o tó fi pé 24%. Ó ní in the next lẹ́yìn ọdún tá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí 2023, in the next 5-10 years in the next 5-10 years kí ló máa dà, báwo láyé yín ṣe máa rí? Ó máa ke egungun bẹ̀ gan, ó máa padà lọ gúrúgúrú tó máa di powder yẹn, ayé yín máa padà run ni, because Islam ó máa padà wà deserted. Kò sẹ́ni tó fẹ́ ṣe mọ́. Ta ló fẹ́ ṣòṣì? Kò sí. Ta ló fẹ́ ṣe ẹ̀sìn tó yẹ pé ò ní nísinmi? Kò ju wípé àtijọ́ tẹ́yìn náà ti gbé ọ̀rọ̀ ta ni Ọlọ́run dání nísìn. Ṣé nísinmi? Ẹ lè nísinmi. Ṣebí kan ni ó dákú lánàá yìí. Tó lóhun dákú, tó lóhun lápá tension lórí ọ̀rọ̀ ta ni Ọlọ́run. Ibi tẹ́ ẹ ti ń jà fún Allah yìí náà ni. Ẹ lè ní, kò sí ìsinmi fún ẹrú. Kò sí. Kò sí ìsinmi fún ẹrú rárá. And meanwhile, mind you, Sherry man tó sọ̀rọ̀ tán tó sọ pé 24% Muslims are leaving Islam. Ẹ rí wípé inú àwọn youth yẹn dùn, wọ́n pariwo, wọ́n rẹ́rìn tayọ̀tayọ̀ ni. The man that first spoke, òun sì wà nínú Islam tó ń sọ fún yín pé káwọn ṣe àtúnṣe sí. Eléyìí tó ń sọ wípé 20% of the youth are leaving Islam. People are happy about it, and guess what? The numbers are going to be increasing on daily basis. What about 10 years from now? Ask them. Do you see why they're panicking? They're panicking. They're the scared. avalanche of apostasy is just getting started. And if David has anything to do with it, which he does, it's about to get a lot worse. Ṣé ń gbọ́? A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mo sọ fún yín wípé nǹkan tá àti ìbẹ̀rẹ̀ rárá. Wọ́n lẹ́nìkan mọ́wọ́ sápò mẹ́yẹ bọ̀ lápò. Àti ìmú ọwọ́ yẹn ká prepare ọwọ́ yẹn débi tá a máa mú sí àpò, débi tá a máa rí ẹyẹ mú, débi tá a máa fa ọwọ́ yọ kúrò nínú àpò. Ìgbà tá a bá máa fi rí ẹyẹ mú nínú àpò yẹn, ẹ̀yin gan mọ̀ wípé ẹnìkan wà lórí mátà yín. Ṣé rò wípé eré lájọ́ ń ṣe ni? Eré ipá kọ́ lájọ́ ń ṣe. Ẹni kan máa wá ẹni tó máa wá pa mí. Àbí mo rí kinní kan tó ń kọ síbẹ̀ pé kí n watch my back. Pé ẹ̀wọ̀n ẹni tó máa wá pa mí. Ẹ̀yin gan mọ̀ wípé ẹ ní fẹ́ try. Ẹ ní ṣe kíni? Ẹ ní fẹ́ try. Àwọn ọmọ yín tó wà níbí tó yẹ pé wọ́n káwọ́ sókè fún ìjọba ni. Tí wọ́n sì ń wá document. Ẹni tó ṣàjàrí document ọdún kan lẹ máa ní kó wá pa mí. Àbí kó wá pa any other person tó ń gbé ní abroad. Abẹ́rò pé inú shit hotel ń gbé yẹn. Shit hotel ń gbé yẹn gan à ń gbìyànjú gbogbo agbára káká láti fọ̀ mọ́, àdẹ̀sí máa fọ̀ mọ́. Ẹ tí mọ̀ pé bá ṣe wà yí adìyẹ ẹyẹlé gan ò tí ì bá yín tọ̀ rárá débi dèpòdèpò adìyẹ. Eré ọwọ́ la ṣì ń bára wa ṣe lọ́wọ́. Má sọ̀rọ̀. If you want to know why, then click here for an update on David's plans, as well as a discussion of the future of Islam and Christianity. Ṣé ti gbọ́? Muslim scholars are warning their followers. Ṣé ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ìyẹn ti lọ, àti gbọ́ yẹn nìyẹn. Àti gbọ́ ìyẹn nìyẹn. Now, ẹ jẹ́ ká wá gbọ́ ní ilẹ̀ wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ eléyìí tí màá yí sọ yìí. Yes. Bí Muhammad ṣe ń pààyàn kiri lélẹ̀.
Akéwùgbà Gold ló sọ. nínú àdìsí kan pápá kan àwọn afá aládìsí ní kò wá sahih nígbà pápá kan ní ó sì bá àkídà Islam mu àwọn tó ní kò wá sahih àyà Quran ni wọ́n fi gbé kúrò àdìsí yẹn ní. ṣé ń gbọ́ nínú hadith yẹn ṣé ń gbọ́ tí ẹ máa ń sọ wípé táwọn àfáà ilẹ̀ Yorùbá máa ń sọ wípé ẹ ṣàfàyọ ẹ fàáyọ sẹ́ nítorí wípé káwọn èèyàn má bàa mú òdodo ọ̀rọ̀ so that wọn ò ní mọ̀ wípé olórí burúkú ni yín. Islam kò ń ṣe nǹkan tó yẹ kéèyàn ó dúró dè but òun ni Akéwùgbà Gold ń rí fáàsì nígbà tó fẹ́ fi sọ̀rọ̀ yìí. من جهاد الأصغر إلى جهاد الأكبر Ànábì ní raja'na adé ogun tí a lọ ìyá ìmọ̀ye mùsùlùmí ló kún bẹ̀ wọ́n lọ já ogun ẹ̀sìn. ṣé gbọ́ ogun tí àwọn ti ń bọ̀ yìí àìmọye mùsùlùmí ló kún bẹ̀ ṣé Muslims ní Akéwùgbà Gold rí wípé ó kú àwọn tí wọn kì í ṣe Muslim tí wọ́n lọ jagun bayé wọn jẹ́ gba ilẹ̀ wọn lórí ilẹ̀ tí wọ́n wà ń bẹ̀ ni o ní Muhammed ti lọ bá wọn ló ti pa wọ́n nípa ẹran kì í ṣe pé Muhammed wá láti bẹ̀ o kì í ṣe ìlú Muhammed o kò sí nǹkan tó kàn wọ́n papọ̀ but nítorí pé wọ́n ṣàgbọ́dọ̀ gba Islam ṣáà ni tó o bá ti gba Islam wọ́n máa sọ ẹ̀mí nù wọ́n máa ṣòfò wọ́n á ṣòfò ẹ̀mí wọ́n á ṣòfò ara wọ́n á ṣòfò dúkìá àwọn ìyàwó wọn wọ́n á bá wọn sùn lójú ogun including Muhammed. ṣé ń gbọ́ Akéwùgbà Gold sọ wípé gbà tí wọ́n dé ni wọ́n sọ wípé àìmọye mùsùlùmí ló kún bẹ́ẹ̀ àwọn tí Muhammed lọ bá yé wọn jẹ́ ń bẹ̀ nǹkan. wọ́n dé wọ́n ṣẹ́gun Ànábì ní raja'na min jihadil asghar adé láti di ogun kékeré ila jihadil akbar. Ànábì ní adé láti di ogun kékeré àwọn afẹ́fẹ́ sí ogun ńlá báyìí. Qala ma hiya jihadil akbar ẹnìkan wá béèrè pé jihad wọn ló tún tóbi ju eléyìí tá a ti lọ jà tọ́pọ̀ èèyàn kú. jihad wo ló tún tóbi ju eléyìí táwọn ti lọ jà tí ọ̀pọ̀ èèyàn kú táwọn pààyàn lọ bí rárẹ̀ táwọn yẹn náà pa wọ́n tán jọ para wọn lórí pé kíni lórí kẹṣà lè gba ẹ̀sìn yìí. Ibo lẹ́yìn ti rírí ní ilẹ̀ kóòtù òjìrè nínú ìtàn wa wípé àbí yàtọ̀ sí ilẹ̀ kóòtù òjìrè ní gbogbo ilẹ̀kílẹ̀ tí wọ́n ní ẹ̀sìn ìṣẹ̀ṣe bolẹ̀ ti rírí pé àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ibẹ̀ pààyàn torí ẹ̀sìn wọn torí kán lè gba ẹ̀sìn wọn ní tipátipá. Níbo lẹ ti rí níbo ibo lẹ ti rírí wípé ẹlẹ́sìn ìṣẹ̀ṣe gbé èèyàn kan lọ sí kóòtù nítorí defamation of character ìgbà tẹ́ni yẹn máa bọ́ síta láti ọ̀rọ̀ oníkọ́ọ̀tì dé kó wá bọ́ síta kó wá sọ fún gbogbo àgbáyé pé àwọn ò mọ Ọlọ́run Olódùmarè tẹ́lẹ̀ ni o lọ́wọ́lọ́wọ́ tóun ti wá lọ jìyà látọwọ́ oníṣẹ̀ṣe báyìí tí wọ́n ti bà yé òun jẹ́ tí wọ́n ti na òun ní àná ojúbolẹ̀ ní ìgbà tí wọ́n ti mú òun tí wọ́n ti fi òun sí àhámọ́ ìgbà yẹn lòun ṣẹ̀ mọ Ọlọ́run Olódùmarè. Ibo lẹ ti rí tó ti ṣẹlẹ̀ ọwọ́ àwọn onímùsùlùmí yìí náà ni àwọn olóṣùká yìí náà ni àwọn onímọ̀lẹ̀ yìí náà ni torí wípé ṣọ́ọ̀ṣì wà wọ́n ṣìwà wú ìwà Muhammed nìyẹn the real Islam ni wọ́n fi hàn yín yẹn gbogbo ìtẹ́ẹ̀rí tẹ́lẹ̀ kì í ṣe Islam the real Islam ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí etí ìgbọ́ yín ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí ojú ìran yín. Ẹ mọ̀ Islam tẹ́lẹ̀ ni Islam ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi hàn wá báyìí ṣó ti yé yín ẹ jẹ́ ká máa gbọ́. My beloved sister and brother. Now a ti gbọ́ ti Akéwùgbà Gold nìyẹn ẹ jẹ́ ká gbọ́ mi mo mú wá fún yín pé ní ẹ wá wo àwọn ọ̀dọ́ ilẹ̀ káàárọ̀ òjìrè tí wọ́n fi Islam sílẹ̀. Mo kí ẹ̀yin ìyá mo kẹ́yìn bàbá mo kí wa ní tilé tó kó pé àbọ̀rú àbọ̀ ìgbọ́ ṣiṣẹ́. Mo wá fi àsìkò yìí mo fi ń sẹ́ndì mẹ́sẹ́jì yìí síta ìwọ tó bá jẹ́ ọ̀rẹ́ mi tàbí tó jẹ́ fámìlì mi tó bá rí mi
tó mọ̀ mí as a Muslim ìdílé Mùsùlùmí mo ti jáde tó mọ̀ mí tó mọ̀ background mi tó mọ̀ mí tán tó mọ̀ lémi tó mọ̀ mí tó mọ̀ tán Muslim background ni mi. Wọ́n fi àsìkò yìí sọ fún wa ìwọ tó jọ́rẹ̀ ìwọ tó jẹ́ family àbí ìwọ tó jẹ́ mo fi àsìkò yìí sọ fún wa má rí mi gẹ́gẹ́ bí Mùsùlùmí mọ́ Ọlọ́run ṣe òtìwá ti rádẹ títì yẹn sìn má rí mi gẹ́gẹ́ bí Mùsùlùmí mọ́ mo ti padà sí orísun tá à ń pè ní ìṣẹ̀ṣe làgbà tó jẹ́ pé àwọn ni humanity àwọn gangan ló yẹ kí àwọn gangan ni definition humanity yẹn ṣe kí ni ló wúlò fún mo ti wá rí pẹ̀lú ojú tí wọ́n là dáadáa ojú wa ti là tẹ́lẹ̀ ojú tí wọ́n là dáadáa ṣe pẹ̀lú àwọn atrocity táwọn Mùsùlùmí Ìlọrin tí wọ́n ṣe àti rí pé kò ń ṣe àlàáfíà ní Mùsùlùmí gbé dání mọ́. Wọn ò wulẹ̀ gbé àlàáfíà dání tẹ́lẹ̀. Wọn ò wulẹ̀ gbé àlàáfíà dání tẹ́lẹ̀. ń bọ̀ ní ìmọ̀ bóyá mo download ẹ̀. ṣóhun ni. ìṣẹ̀lẹ̀ kejì lẹ́yìn unity population ní agbára Islam tí Islam fi ń rí nǹkan control ní gbogbo àyè tí Mùsùlùmí wà lágbàáyé pàápàá jùlọ population làwọn ọ̀dọ́ pàtàkì púpọ̀ jù àwọn ọ̀dọ́ Mùsùlùmí ilẹ̀ Yorùbá tá a wá lọ pàtàkì yìí díẹ̀díẹ̀ là ń gé ni wọ́n padà majority wọn ti bọ́ ní hip hop lọ bọ́ bá ṣe hip hop lọ́sàn-án yóò kírun tó bá dé lálẹ́ majority wọn ń bẹ lóde ọjọ́ majority àwọn ọ̀dọ́ Mùsùlùmí yìí òní ti wá bí ó ṣe ríṣẹ́ gbà lọ sí chọ́ọ̀chì òní ń dọ́gbọ́n ṣàwọn lábẹ́nú ọ̀dọ́ Mùsùlùmí náà sì ni wọ́n àmọ́ táwọn Islam bá dé gbogbo agbára wọn ni wọ́n lò kò dàbí àwa ti sìn bàbá Síkírù Àyìndé Barrister ẹnìkan ti ṣe wá àṣìkọjá ọlálìjẹ́ náà ni ọwọ́ kì í máa wí nǹkan mi ààrẹ Àríṣekọ́lá ẹni ọwọ́ náà gbogbo àwọn tó pàtàkì ẹni náà ni gbogbo wọn lọ èyí mélòó lẹ́wọ́ á kù tá ni wọ́n gan níta ààrẹ Àríṣekọ́lá gbèsè lórí ọ̀rọ̀ Islam tí kanú fámìlì rẹ bá dìde tó bá fẹ́ 5% ẹ̀ láyé náà dúpẹ́ lọ́dọ̀ lọ. gbogbo tó dá alẹ́ yọ sọnù tán yányán àníyí ké parapọ̀ wọn mọ́lé. ṣé ń gbọ́ àwọn máa ń kóra jọ ní ọ̀dọ́ làwọn ní ìdíjú táwọn bá ti rí ọ̀dọ́ yẹn ni wọ́n máa bí àwọn ọmọ míì fún wọn tí wọ́n máa fi jagun ẹ̀sìn wọn lọ ọgbọ́ngbọ́n làwọn fi ń ṣe kíni làwọn fi ń kó àwọn èèyàn jọ ọgbọ́ngbọ́n ó tún wá sọ níbí ẹ wò lẹ́yìn tó sọ pé ọgbọ́ngbọ́n ẹ máa gbọ́. Unity ọ̀dọ́ ló fi ríjọba ṣe ní Russia ìgbà tí wọ́n fẹ́ lé socialist lọ agbára lé wọn lọ àwọn Amẹ́ríkà ìgbà tí wọ́n fẹ́ lé Britain kúrò lẹ́gbà Britain lógun Bádàrí unity ìgbẹ̀dẹ̀ àpèjúwe tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ló ṣẹlẹ̀ nígbà yà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam unity wà Ànábì lọ sógun ó lọ pàdé àwọn kèfèrí àwọn tí wọ́n ń bọ̀ láti Mẹ́kà 1000 ni wọ́n ẹgbẹ̀rún kan Ànábì orí ìyàn ṣàjọ orí ìyàn 313 kò àmọ́ àwọn 313 tí wọ́n tẹ̀lé Ànábì wọ́n tẹ̀lé with full determination. ṣé ń gbọ́ àwọn 1000 ló ń bọ̀ àwọn 313 ló tẹ̀lé ìyẹn ni wípé nígbà náà àwọn tí wọ́n gbà láti tẹ̀lé kí ló ṣẹlẹ̀ sáwọn yẹn torí Muhammed ò kí ń accept kẹsàn no kò ń gba no òun ni máa yìí sọ fún wa yìí pé kò kí ń gbà kéèyàn sọ pé òun ò bóun ṣe ẹjẹ́ àtúgbọ́ bí. Military campaigns, and did he sleep with Safiya, the wife of Kinana, the leader of that community, the same night he killed her husband? Yes, he did. So where is the tolerance in that? If this is your highest model, if this is of Khaybar, because they did not give him the treasures to fund his military campaigns, and did he sleep with Safiya, the wife of... He did. Yes.
Did he marry a 9-year-old child? Yes, he did. Did he kill the Jewish community of Khaybar because they did not give him the treasures to fund his military campaigns? And did he sleep with Safiya, the wife of Kinana, the leader of that community, the same night he killed her husband? Yes, he did. So where is the tolerance in that? If this is your highest model, if this is your leader, where is tolerance in that? I understand that you are tolerant. I understand that Muslims are tolerant people because I know my father, I know my family, and I know my people. But the real nature of Islam is evil. And this is based on my perfect knowledge of what Islam is. I was born to speak Arabic. I understand the language of the Quran. I know about the life of Muhammad from the most trusted resources, and I can guarantee you that Muhammad did not tolerate, but he took revenge from anybody who opposed him. These are the... He took revenge on anybody tó bá ti sọ pé òun ò bá ṣe. Àwọn 1,000 tí Kéúgbà Gold sọ pé wọ́n ń bọ̀ láti Mọ́kà. Wípé wọ́n ń bọ̀ láti Mọ́kà. 313 ni Muhammad wá rí kó. Kí ló ṣẹlẹ̀ sáwọn almost 700 yòókù? Lẹ́bi lọ sógun, ó lọ pàdé àwọn kèfèrí. Àwọn tí wọ́n ń bọ̀ láti Mẹ́kà 1,000 ni wọ́n, ẹgbẹ̀rún kan. Ànábì orí ìyàn sàjọ, orí ìyàn 313 kò. Àmọ́ àwọn 313 tí wọ́n tẹ̀lé ànábì, wọ́n tẹ̀lé with full determination. Ṣé gbọ́? Ànábì ò kì í gbà kó sọ no sẹ́. Tó bá ti sọ no, ẹ̀mí ẹ̀ ló máa fi dí yòókù gbọ́ lẹ́ǹkan sí. But he took revenge from anybody who opposed him. Ṣé gbọ́? These are the facts. Òun ní the same thing tó ṣẹlẹ̀ láàrin òun àti Abilabi. Máa gbọ́ bọ̀ jáde ọkọ mi. Àwọn ọ̀dọ́ tí Ọlọ́run ti fi wọ́n lọ́nà, àwọn ọ̀dọ́ tẹ̀lé wọn dúró déédéé ní ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n tẹ̀lé ànábì. Kódà wọn ò ní nǹkan ìjà ogun tó nǹkan. Àwọn tọ̀hún bọ̀ pẹ̀lú gbogbo nǹkan ìjà ogun 1,000 sí ni wọ́n. Àmọ́ àwọn tọ̀hún yẹn will unite. Mùsùlùmí 313 unite lórí iman. Wọ́n wọ́n pé eléyìí fẹ́ gba ìsìláàmù lónìí ni, eléyìí ẹ̀sìn rẹ̀ ò tó, gbogbo wọn dúró pé ìsìláàmù ò ní wó. Wọ́n jẹ́ pàdé èèyàn 1,000 ní Bádàrí. Mùsùlùmí sì ṣẹ́gun. Kàmí fi àti nkọ̀lí ilẹ̀ tí ń galaba ti fi ẹ̀tàn kẹfì ẹ̀tàn bí ìwé náà. Ní Bádàrí, that means ìlú yẹn ó lọ gbé Islam bá wọn mọ́lé ni. Ó dẹ̀ náwọn ò fẹ́. Ibi tẹ́ ẹ bá ti sọ pé ẹ fẹ́ Islam, ẹ fẹ́ kú nìyẹn. Ibi tẹ́ ẹ bá ti sọ pé ẹ fẹ́ Islam, ìkúlẹ̀ ń kọ lẹ́tà sí nìyẹn. So bàbá mi kì í ṣe religion of peace láti ilẹ̀ ẹja gbé fún anybody tó bá jẹ́ ẹni tó lè rí dáadáa. So nǹkan tó ń gbé dání kò ń ṣe nǹkan tó wá useful fún anybody tó bá jẹ́ ẹni tó lè rí dáadáa pẹ̀lú àwọn atrocity táwọn mùsùlùmí Ìlọrin tí wọ́n ń ṣe àti rírí pé kò ń ṣe àlàáfíà ní mùsùlùmí gbé dání mọ́. Nǹkan tó ń gbé dání kò ń ṣe nǹkan tó wá useful fún anybody tó bá jẹ́ ẹni tó lè rí dáadáa. So àwọn oníkẹ́lẹ́sìn máa ṣẹ̀sìn but wọ́n fi àsìkò yìí sọ fún ọ tó bá jẹ́ ọ̀rẹ́ mi àbí ọ tó jẹ́ brother mi àbí sister mi, má rí mi gẹ́gẹ́ bí mùsùlùmí mọ́, má rí mi gẹ́gẹ́ bí mùsùlùmí mọ́. Mo ti padà sí orísun nǹkan tí àwọn bàbá wa gbé sọ pé ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe làgbà. Àwọn ní nǹkan tára àwọn ọmọ ló yẹ ká máa pè ní humanity. Jọ nítorí Ọlọ́run máa address tó bá rí mi tó bá pè sàlámù àlékún mi ò ní dá ẹ lóhùn. Tó bá lọ kí mi ní kí n sàlámù àlékún mi ò ní dá ẹ lóhùn. Mo ń sọ àsìkò yìí sọ fún ẹ tó bá rí mi mi ò ní dá ẹ lóhùn. Orúkọ tèmi Abdultawrid náà sọ mí but mi ò jẹ́ orúkọ yẹn mọ́. Mi ò jẹ́ orúkọ yẹn mọ́. Orúkọ mi ń sìn mo ti sọra mi di Ọláfá, Ọlámọ́dà, Ọláfá. So orúkọ mi nìyẹn Ọlámọ́dà. Àwọn ọmọ ní yóò jóná kú ni orí burúkú ni o kéèyàn fi Islam lẹ̀ àpadà ṣe kinní kan ni àwọn tó bí wọ́n ti jóná. Ọ̀rọ̀ la wà yìí o. Jẹ́ gbọ́lẹ̀ kejì bàbá mi. Ọkọ̀ tẹ̀ jí lóru nǹkan tí ẹ rọ. Gbóhùn sókè kí ló ṣẹlẹ̀ gangan. This is public and now. ń bọ̀ ẹ máa gbọ́ ní ìsìn.
Okay. Oh yeah. Ẹ̀gbọ́n sókè. Ọmọ òru la wà yìí o. Ọkọ̀ tẹ̀ jí lóru nǹkan tẹ̀ ẹ̀rọ. Anyway, this is public announcement. Fẹ́yìn ọ̀rẹ́ fẹ́ bí mi. Fún bàbá mi, fún ìyá mi, fẹ́nikẹ́ni tó mọ̀ mi. Èmi ò ṣe Islam mọ́. Ẹ kàn rí gbọ́. Ó ti yẹ. Kò tí ì yé wọn dáadáa. Ṣé bá ṣàlàyé síwájú sí. Má fojú ẹ̀ wò mí mọ́. Fojú oníṣẹ̀ṣe wò mí. Ìyẹn kẹ̀ ní pa wọ́n kú lọ. Ìṣẹ̀ṣe yìí. Ẹ má bínú o. Fi wò mí. Kò dẹ̀ fi wà mí, kò fi wò mí. Enough is enough. Yes, enough is enough. Mo ní máa kó tún gbàgbọ́ ní bàbá gbé tèmi sílẹ̀. Ṣé ń gbọ́? Ẹ̀yin tí a sáré finish wọn bẹ́ẹ̀ yẹn. Ọmọ òru la wà yìí o. Àwọn ò ní gbé bàbá ń bàbá kan fi tí wọ́n sílẹ̀. Anyway, this is public announcement. Fẹ́yìn ọ̀rẹ́ mi fẹ́ bí mi. Olówó tẹ̀ ẹ̀ sanwó ẹ̀. Fún bàbá mi, fún ìyá mi, fẹ́nikẹ́ni tó mọ̀ mi. Èmi ò ṣe Islam mọ́. Ó ti yẹ. Tó bá ti fojú ọmọ mùsùlùmí wò mí ńgbà kan, má fojú ẹ̀ wò mí mọ́. Fojú oníṣẹ̀ṣe wò mí. Ó ti yẹ. Fojú oníṣẹ̀ṣe fi wò mí. Kò dẹ̀ fi wà mí. Kò lè sùn ṣe ní ń ronú pé kí ni gbogbo rọ́bìṣì náà, kí ni gbogbo ṣíìtì náà. Enough is enough. Enough is enough, bàbá mi. Yes, enough is enough. Ṣé ń gbọ́? Mo ní máa kó ní bàbá ní bàbá kí n gbé tèmi sílẹ̀. Sí oríire jàre. Àwọn tó ka kéwú rèé o. Àbẹ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ok. Eléyìí ní wípé Kéwúgba Gold ní wípé Allah rán Muhammed pé kó lọ máa pààyàn. Wọ́n rẹ̀ ànábì kò lọ máa jẹ́ olùrántí mi ò rẹ̀ pé kó o di sójà. Níbo ní Al-Qur'an tó ní فبرحمة من الله لنت لهم. Ìtí ó sọ ẹ̀sìn di àpọ́nlé di ìfún ẹ ní pé kó rọ̀ fáwọn èèyàn. Lọ́wọ́ ẹ̀rọ bá mi sọ láìpàlọ́. Ọlọ́run ní ìlànà nẹ́bì lọ́kùn tàfádọ́n tó bá jẹ́ aláwọ̀ lórí eléyìí náà bù báyẹ̀ yẹlé ọmọ náà lélẹ̀ ọmọ kìnnìkan lélẹ̀ eléyìí ẹlẹ́bọ ni eléyìí kèfèrí ni eléyìí kírísítẹ́nì ni tó bá lọ jẹ́ aláhánnímú táyẹ̀rí ànábì mú jalí ìzàlẹ̀ kọ́ọ̀lùbì tó wá jẹ́ ọlọ́kàn líle tọ́kàn rẹ̀ ò forgive èèyàn là ń fajú mi ní aulik ànábì ó ìlera ní kankan tẹ́gbẹ́ rẹ̀ mọ́ ọlọ́run ló ń bọ̀. ṣé ń gbọ́ Allah ti wọ́ọ̀nù ànábì nínú Kùránì yín náà ni àbí Akéwùgbà Gold kì í ṣe àfáàmù oníwàásí àgbáyé làwọn náà wọn ń ṣe oníwàásí àgbáyé náà mọ́ nínú Kùránì yìí kan náà ló ti ń point out ibi tí Muhammed ti ń fi tẹkúntẹ̀jẹ̀ gbé Islam sínú ìlú kọ̀ọ̀kan inú Kùránì yìí yẹn náà ló tún ti ń point ẹ̀ jáde wípé Allah ò rán Muhammed níṣẹ́ ẹ sì ní Muhammed ó wọ àlùjọ náà kò yẹ kẹ́ ẹ mọ̀ wípé Muhammed máa jóná níbi tó bá wà ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ìyẹn lọ bí kan farati ẹ máa ń rò wípé ilẹ̀ Yorùbá nìkan ni ó yá my sister from Addis Ababa ó yá jẹ́ kán mọ̀. Calling every Muslim in the world to pray for us and to stand with us. This message from Ethiopia
the land of Habasha, Najashi land. We need help. Our brother and sister are suffering. Our sister, because of their hijab, they stop from going to school. Now they start destroying our masajid, mosque. You need to purge them out. Many mosques been destroyed in the capital city of Addis Ababa. I don't know the reason. It's My a beloved worldwide sister thing. and brother, please be voice for us. When they destroyed the mosque, they didn't even let us collect the Holy Quran. They destroyed with it. We need help. It's not one mosque. It's many mosques. They keep doing now. So please, pray for us and be voice for us. We need your help. Give up already. From Ethiopia, Habasha, Najashi's land. Chembo. Oya. Ìyá Alájà Ẹlẹ́hà. Ẹgbẹ́ tí yín sókè. Can transit. Ẹgbàgbé yẹn àfàwẹ̀ ẹ̀ wúrò. Ṣẹ́rí, ó ṣọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé Àjọkẹ́ ṣe lè múra báyìí. Ẹja múra báyìí. Àwa Mùsùlùmí, àwa selfish. Oore ṣe kárí mi lẹ mọ́ rí. Àtìgbà tẹ́ ti fún. Ọ̀pọ̀lọpọ̀ yín tó bá lọ. Àtìgbà tẹ́ ti fún ìyá Ọlọ́ṣun ní owó. Òun ni ẹkún àwọn obìnrin yín ti bọ́ta pé táwọn wà ń bí tẹ́bí ń pa wọ́n tí yà ń jẹ wọ́n táyé wọ́n ń lọ yìí. Ṣerú orí tẹ́yìn máa ń ṣe nù àwọn ò ṣe mọ́. Ẹ má gbọ́. Ṣe charity foundation tẹ́ bá ti rí tẹ́rìn bẹ́ẹ̀ tún ṣe mọ́. Bí mo ṣe kégbékégbé tí Ibrahim ti fi kú lélẹ̀ rówó dá ọmọ yẹn ní 3.5 million naira 500,000 àwọn Christian gan ló dá fún wa. Àwa ló jábọ̀ àmọ́ ṣe pé we are Muslim àmọ́ kí wọn àsì nílò jábù mọ́. Ebe yẹn kan ló kọ́ mú tanjo ní ẹran ní hajj ẹfun ní maka ẹfun ní hajj ẹfun ní gbogbo ẹ̀ lórí pé kọ́ mú ta pé kó má kọ́ mú ta mọ́. Ṣé rí o we go wájú rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò nílò bòrí mọ́. Wá ẹ̀yin àfáà wa yẹn wá selfish débi pé ẹ̀yin ò lè inbox yín láyé ẹ̀ ní dá wa lóhùn. Ẹ̀yin náà ní àmọ̀ wò kíláàsì kọ́sẹ̀ á sì mọ bà yín lójú jẹ́ ni. Ẹ mọ̀ wò ó ṣọ́ọ̀kì yín bá. Ó ṣe ṣọ́ọ̀kì mi náà nígbà tí kinní ń dé sí mi ni. Wèrè kọ́ ló dé sí mi o. Nígbà tí mo rò ó pin. Ní gbogbo ìwà tẹ̀yìn àmì Mùsùlùmí wù tí mo rò ó pin ló jẹ́ ṣe báyìí. Mùsùlùmí ẹgbẹ́ yín ò lè gbé náà lọ́wọ́ wá sọ́dọ̀ yín kẹ́ help ẹ̀ láyé ẹ̀ lè ṣe. Àmọ́ tẹ́ bá fẹ́ ṣoore fẹ́fẹ́ rí tì kálẹ̀ èèyàn kan nígbà tẹ́yìn Mùsùlùmí ń dìde tẹ́ ẹ̀ dábì 30 million fún èèyàn kan ṣoṣo. Tí àwọn Mùsùlùmí yòókù tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé wọ́n need help. Ó dìgbà tá a bá bọ́ sórí social media ìyá jẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́. Èmi ò lẹ́kùn kan tí ń sùn fún yín. Àwọn ẹ̀tọ́ ní agbájọ́ kìíní àná lá padà sọ́dọ̀ wọn. Torí ẹ̀yin Mùsùlùmí ẹ̀ wúlò fún kankan. A ní ìkáyé ẹjẹ́ mọ́ yọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan fún yín, a ní ìkáyé ṣe bá àfà ní. Nígbà tó ní ìdí ẹ̀pù jọ́ kìíní àná, ẹ̀yin Mùsùlùmí ẹ̀ mọ̀ rówó dá fún. Àmọ́ tí bá ń ṣe program náà mọ̀ ṣe God bless you. Mashallah tabarakallah wa rafa'nahu man kana aliyya. Àfà ọlọ́wọ́ bá kẹ́yìn. Ẹ̀rí nǹkan kan ṣe fáfá yìí. Christian boss lady Aunty Dorcas àwọn ni wọ́n rán ní ìkàyé lọ́wọ́. Ibrahim tó ní brain tumor níjọ́ kìíní àná bá ṣe bọ́ta náà ní akékékékéké àwọn Christian tẹ bá rí nínú aláàtì owó tó wọlé Christian ni àwọn náà dá 500,000. Ẹ̀yin Mùsùlùmí selfish interest ń dà yín láàmú. Selfishness ń dà yín láàmú. Àmọ́ tá bá ẹ wọ ọmọ tó kọ́ mú síta ńjọ́ kìíní àná ẹ bọ́ ta ẹ fún ní hajj ẹ fún nílé ẹ ṣe gbogbo nǹkan fún. Àmọ́ ẹni tó bá dìídì wá bá yín tóun ní ìdìrànlọ́wọ́
tábàrí ká mọ̀ ká èmi personally mi kí lo fake life mi sí nínú àwọn ẹ̀tàn lo fake life lórí social media kí wọ́n lọ gbòtẹ́ kí wọ́n mọ̀ ṣe fídíò ẹ̀fẹ́ kí wọ́n ní inú ilé mi ni I don't do that. Níjọ́ kìíní àná tí mo ra EOD bó ṣe pé mọ́tò tí àwọn míì sọ pé mọ́tò jẹgẹjẹgẹ ni mo post ẹ̀ pé ntọ́lọ́wọ́n bá ṣe ni. wọ́n tún wá lù mí jìbìtì owó wọn gba jìbìtì ọgbowó lọ́wọ́ mi tó ṣe pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn àfáà yìí ni mo pè sí tá a bá tún wá báràn lọ́wọ́ lọ sọ́dọ̀ yín tá a báràn lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀yìn àfáà yìí ẹ̀ ní fún wa ní nǹkan kan okó lẹ́tù yọ sí wa. àbí Muhammed ṣe ń ṣe nù. ṣé kéèyàn kú mọ́ borí mọ́ kéèyàn kú mọ́ sírí yàn lẹ̀ kí kírísítẹ́nì ó ràn yàn lọ́wọ́ káláwo ràn yàn lọ́wọ́ péjì ẹ̀yìn àfáà yìí lọ ó péjù yín lọ ṣé wá rí o bí mo ra tèmi ṣe wà yìí mo remove rómo dẹ̀ gidi ní mi because bẹ́ẹ̀ ṣe rí mi yìí ní ṣaṣẹ́wó ìní dọ́kọ màá sì ṣe iṣẹ́ ìsìn ní jalè máa wọ́n mo mọ akíkanjú obìnrin tí ń ṣiṣẹ́ ni mí wọ́n ní bàbá rẹ̀ ní bálà ọ̀là kì í yá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí ni mo lọ bá pé mo ní business tí mo fẹ́ fowó ṣe yá mi lówó ẹni kò sí ní ẹ̀yin àfàtẹ́ lówó lọ́wọ́ ni o tá a ti lọ kó gbójú ìṣòro kan yìí kẹ́ ẹ̀ help wa tábà múra bẹ́ẹ̀ wá ní ṣé ló máa jẹ́ kẹ́hìn ọlọ́run ò padà lẹ́yìn ọlọ́run wà lẹ́yìn mi digbí ìwọ àfà mi kò kírun tó mi ó ṣe tàjúdù tó mi torí ká má bàa ṣe sìnà lájọ lọ Saudi ń jọ kìíní àná àti wá ti Saudi dé nǹkó wá rọgbọ àkósọwọ olórí burúkú ẹ̀yin àfà yín náà lákósọwọ yín tá a láti ìyàwó pẹ̀lú yín ó wà ìwà lè dìde àforèsé kárí mi kẹgbéyàn sórí social media ẹni ìdí ewé kẹgbowó fún social media oore lẹ máa ń ṣe èèyàn ò lè bá yẹn wọlé nìyí kí lọ́lọ́run jẹ́ mú ìbá tàbí kí ló ń jẹ́ lédi yẹn náà mọ́ sọ̀rọ̀ lórí social media ó sọ̀rọ̀ lórí ta lọ́lọ́ lẹ́jọ́ tóun àti Yorùbá wuyì ń drag ọmọbìnrin yìí ó sunkún kó òun ní ìdènàlọ́wọ́ ẹ̀ rí ìrànlọ́wọ́ èmi ò lẹ́kùn kan tí ń sun àmọ́ ń bà yín lójú jẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ bá òkè kò lè bà wá lójú jẹ́ ọmọ rẹ̀ ló fẹ́ bà lójú wa láyé ń bà ọmọ mi lójú jẹ́ torí pé ìyá ni mí lọ́dọ̀ àwọn ọmọ mi ẹ̀yin tẹ́ wúlò rádaràda yìí káwọn christian kú wa máa rí wa báyìí ó ti ráwọn christian náà ní lọ sọ jábùlẹ̀ you are a beautiful woman jẹ́ káwọn èèyàn rí beauty kẹ́sẹ̀ beauty yẹn làwa wá sọ àwa jẹ́ kó wá yé yín ni pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ wú wa lórí táàtì lè sọ yìí pé ẹ̀sìn yìí tọ́ bá discourage wa ká bọ́ wà gbà discouragement tán fún wa pé ká ní kò nù Islam ẹ̀ lè gbà ẹ̀ wá fẹ́ ká bọ́ sórí ṣẹ́ṣẹ́ nírọ́ tá a pa fún yín èmi ò nírọ́ ká tí ń pa fún yín àwọn gbogbo owó tí mo ti inbox rí pé mo ní ìdìrànlọ́wọ́ tó ràn mí lọ́wọ́ mọ́ra rẹ̀ ẹni bá wá ní Àjọkẹ́ delete fídíò yìí á ní tó ti kópa nú ayé mi ló sì ní delete torí ẹ̀ mọ̀ ọ́n ṣe salamu alaykum wa rahmatulah. ó tún bá yín fi sàlámà lẹ́kùn sí sàlámù sí mọ́ lẹ́kùn mọ́ torí tí sàlámà mọ́ lẹ́kùn àwọn èèyàn ò ní já mọ́ sàlámọ́ lọ́wọ́ ní ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn èèyàn ti já mọ́ sàlámù lọ́wọ́ o sàlámù mọ́ lẹ́kùn mọ́ wọn. wọ́n ti fi Islam yín sílẹ̀ ṣe ti gbọ́ àbẹ́ẹ̀ tí ì gbọ́ gbogbo àwọn ilé tí mo play náà wọn kì í ṣe real Muslims àwọn olóṣì ó dàbọ̀ jàre ẹ̀yin tèmi.